wá lónìí fún ìpalẹ̀mọ́ ọdún tuntun tá a fẹ́ wọnú rẹ̀ yìí, fún ìpalẹ̀mọ́ 2026 tá a fẹ́ wọnú ẹ̀ yìí. Òun náà ni èrè tí ń bẹ fún olùpáyà Ọlọ́run. Èrè tí ń bẹ fún olùpáyà Ọlọ́run òun la fẹ́ sọ fún wa. Gbogbo ẹ̀dá láti January títí di àsìkò tá a wà yìí, December yìí, wọ́n fún ààrẹ béèrè lọ́wọ́ ara rẹ̀ wípé ǹjẹ́ o páyà Ọlọ́run ní gbogbo tó ṣe? Ǹjẹ́ o páyà Ọlọ́run nínú ilé, láàrin ẹbí, láàrin àdúgbò, láàrin ìlú? Ǹjẹ́ o lo ìpáyà Ọlọ́run pẹ̀lú wọn? Fúnra rẹ̀ béèrè lọ́wọ́ ara rẹ̀. Ìwọ tó yá sí pé o ní ìpáyà Ọlọ́run lódodo, tó níbẹ̀rù Ọlọ́run, continue láti lò ó fún ọdún tuntun tá a fẹ́ mú yìí náà. Má jẹ́ ó reduce, jẹ́ ó máa dàgbà sí nínú ọkàn ẹ̀. Jẹ́ ó máa dàgbà sí nínú ọkàn ẹ̀. Ṣùgbọ́n ọ̀dọ́ yá sí pé ò ní tẹ́lẹ̀, fi àsìkò yìí prepare mind ẹ wípé o fẹ́ pẹ̀lú ẹni tó fẹ́ ní ìpáyà Ọlọ́run nínú ọdún 2026 tá a fẹ́ mú yìí. Kí wọ́n lè pẹ̀lú ẹni tó máa di ẹni èrè lọ́dọ̀ Ọlọ́run. Afá àjọpọ̀ kan sọ wípé ó ní fa innal muttaqin àbí kí ló wà ń bẹ́ẹ̀. Fa innal muttaqina muflihun. Ó ní fa innal muttaqina muflihun. Ó ní dájọ́, ó ní àwọn tó yá sí pé wọ́n jẹ́ olùpáyà Ọlọ́run lódodo. Ẹni tá a mọ̀ sí olùpáyà Ọlọ́run, ìṣe Ọlọ́run lá máa bá lára rẹ̀. A máa bá ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́nu rẹ̀. A máa bá ìrìn Ọlọ́run lẹ́sẹ̀ rẹ̀. A máa bá ìṣe Ọlọ́run lára rẹ̀. Àwọn tó jẹ́ olùpáyà Ọlọ́run. Ó ní fa innal muttaqina muflihun. Ó ní Ọlọ́run, ó ní àfáà ní, ó ní àwọn tí a ń pè ní olùpáyà Ọlọ́run yẹn, wọ́n dẹni èrè láyé. Ọlọ́run wọ́n fún wọn lérè láyé. Èrè yẹn ó sì máa bù háyà tó pé ẹni tó lọ bá fún lérè láyé, nígbà tó bá dàgbàdàgbà tó lọ tán, lójú rẹ̀ ló ti máa mọ̀ rẹ̀ pé òun ti nérè. Ojú ayé rẹ̀ kó tó lọ ló ti máa mọ̀ rẹ̀ pé alhamdulillah. Ọlọ́run ò ní irú àwọn tó tọ́lọ̀ fún lérè ayé yẹn ni wípé wọn ò ní pàdánù ayé. Gbogbo tíyẹn ń torí ẹ̀ wáyé kiri, Ọlọ́run kò lè wọn lọ. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run fi kò lè wọn lọ. Bẹ́ẹ̀ni, pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run fi kò lè wọn lọ. Ó wá ní wal-muttaquna faizun. Ó ní kì í ṣe ẹnìkan láṣẹ fún àfáà tún ní wal-muttaquna faizun. Àwọn tá a pè ní olùpáyà Ọlọ́run tí wọn náà bá pẹ̀lú, wọ́n di ẹni èrè lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n gbádùn àkìyámà. Kò sí ìtọ́lọ́run fẹ́ fi fún wọn lérè lọ́dọ̀ rẹ̀ ju paradise lọ, àjẹ́nà. Paradise lọ́lọ́run fi fún wọn lérè tí wọ́n fi gbádùn ọ̀dọ̀ Ọlọ́run wọn gẹ́gẹ́ bó ṣe gbádùn ayé. Wọ́n tó wá ti jẹ́ olùpáyà Ọlọ́run. Kí ló lẹ́jẹ̀ẹ́ta? Wal-muttaquna rabihun. Ọba ní àwọn tá a mọ̀ ní olùpáyà Ọlọ́run yẹn rabihun. Ọlọ́run ń yọ̀ǹda èrè ayé àtàlùkìyámọ̀ fún wọn. Gbogbo wọn tó bá ti jẹ́ olùpáyà, kó tó ṣe nǹkan kan, ó gbé síwájú báyìí, Ọlọ́run ló máa wò wájú rẹ pé ní tí mo fẹ́ ṣe yìí, ṣé mi ní jẹ̀bi Ọlọ́run? Al-muttaquna rabihun. Ṣé mi ní jẹ̀bi Ọlọ́run látara tí mo fẹ́ ṣe? Ẹni tó bá jẹ́ olùpáyà Ọlọ́run yóò máa ṣe gbogbo nǹkan rẹ̀ lórí ìbẹ̀rù Ọlọ́run ni. Yóò máa ṣe gbogbo nǹkan rẹ̀ lórí ìpáyà Ọlọ́run ni, ní kọ̀ọ̀kọ̀ àti ní gbàgbọ́ tó bá ń bẹ. Kò ní máa ṣó fún wọn yẹn pé olùpáyà Ọlọ́run lòun, yóò sì dé kọ́ ìjọsìn máa ṣe kan mi. Ẹni tó ń sọ wípé òun lòun dá àwọn nǹkan ò dá nínú ẹbí, ládùúgbò, láàrin ọ̀rẹ́, láàrin ìjọ, báwo ni wọ́n ṣe mọ̀ pé wọ́n ló dá? Kì í ṣe wọ́n fún ẹ ló sọ fún ẹ pé ó dá. Àwọn èèyàn ló sọ fún ẹ pé wàláì olùpáyà Ọlọ́run lágbájá yìí, olùṣe dáadáa ni. Tó bá ti ń sọ̀rọ̀ rẹ dáadáa pé èèyàn rẹ ni ẹ́ láàrin àwùjọ, láàrin community, láàrin àdúgbò ni, tó bá ti ń sọ̀rọ̀ rẹ dáadáa,
tí máa mọ̀ bẹ́ẹ̀ pé nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé olùpáyà Ọlọ́run yẹn ni wọ́n náà wá ń sọ pé àfa yẹn ẹnìyẹn mùsùlùmí yẹn ó ní ìgbéraga púpọ̀ ìgbéraga rẹ̀ pọ̀ jù gbogbo tọ́lọ́run fún yẹn ó kó ìgbéraga lé lórí ó pẹ̀lú olùpáyà Ọlọ́run o tọ́wọ́ yẹn bá ti ń sọ̀rọ̀ rẹ láburú tí wọ́n sọ̀rọ̀ rẹ dáadáa ó pẹ̀lú àfi kó jẹ́ ẹni tí wọ́n máa sọ̀rọ̀ rẹ dáadáa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní bí yóò kú nígbà yà Ànábì sallam àwọn àtàwọn sàábí jókòó wọ́n wá gbé òkú kan kọjá Ànábì wá dìde fókù yẹn wọ́n sàábí náà wá dìde àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ rẹ̀ láburú pé ó ti lọ adúpẹ́ Ànábì wá jókòó wọ́n ti gbé òkú mi kọjá Ànábì tún dìde fún yẹn náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ rẹ̀ pé wọ́n náà èèyàn rí ni èèyàn rí ti lọ láàrin wa bẹ́ẹ̀ la tó fẹ́ rí owó àwọn èèyàn rí bẹ́ẹ̀ nígbà tó sọ tàkọ́kọ́ Ànábì sọ fún ọ pé wájà bàtì ó ti rí bẹ́ẹ̀ nígbà tó sọ tẹ́lẹ̀ kejì náà Ànábì tó sọ fún ọ pé wájà bàtì ó rí bẹ́ẹ̀ àwọn wa ń béèrè lọ́wọ́ Ànábì kí ni ìtumọ̀ wájà bàtì tí Ànábì sọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ní ìdí tó ń fi sọ pé wájà bàtì ni wípé dèédé ọ̀rọ̀ tẹ́ sọ nípa rẹ̀ ni wọ́n fi jọ́ọ̀jì ẹ̀ láti kìyàmà dèédé ọ̀rọ̀ tẹ́ sọ nípa rẹ̀ òun ni ó fi gba rìsọ́ọ̀tì lọ́dọ̀ Ọlọ́run tàkọ́kọ́ dèédé ọ̀rọ̀ tẹ́ sọ nípa tẹ́lẹ̀ kejì náà lòun náà fi gba rìsọ́ọ̀tì lọ́dọ̀ Ọlọ́run táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa láàrin àdúgbò tó ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa láàrin àwùjọ tó ń bẹ tó ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa láàrin ẹbí tó ń bẹ nígbàgbọ́ pé o ti ń ní àpẹẹrẹ nínú àwọn olùpáyà Ọlọ́run yẹn tó bá di pé wọ́n sọ̀rọ̀ rẹ̀ láburú ọ̀tún ń sọ láburú òsì ń sọ kódà àwọn ẹbí rẹ̀ náà ń sọ láburú wọn sọ̀rọ̀ rẹ̀ dáadáa ó ń ṣe olùpáyà Ọlọ́run o pẹ̀lú gbogbo tọ́lọ̀ bá fún wọn ṣe olùpáyà Ọlọ́run kò wá nínú wájú ká mọ̀ wípé èèyàn ń jèrè lọ́dọ̀ Ọlọ́run látara ìpáyà Ọlọ́run. àwọn àjàlọ́wọ́ Ọlọ́run tí wọ́n ń ṣọ́ ẹnu ọ̀nà àlìjẹ́nnà wọ́n máa sọ báyìí fún wọn wípé àlàáfíà Ọlọ́run kó máa bá ẹ̀yin olùpáyà Ọlọ́run náà sàlámùn aláìkùm ìdùnnú Ọlọ́run kó máa bẹ fún ẹ̀yin olùpáyà Ọlọ́run oyin ní kó máa bẹ fún ẹ̀yin olùpáyà Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run kó máa bẹ fún ẹ̀yin olùpáyà Ọlọ́run láyé àwọn àjàlọ́ wọn máa sọ bẹ́ẹ̀ fún wọn nígbà tó bá dẹnu náà tán kí ìdí tó mi sọ bẹ́ẹ̀ fún wa tí ibi tó ń wọ́n nítorí iṣẹ́ tẹ́ ṣe láyé ni o gbogbo tẹ́ bá fẹ́ sọ ẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lú ìpáyà Ọlọ́run tẹ́ bá fẹ́ rìn ẹ̀yìn nípa ìpáyà Ọlọ́run ni ẹ fẹ́ dá sọ̀rọ̀ ni pẹ̀lú ìpáyà Ọlọ́run ni gbogbo tẹ́ bá fẹ́ ṣe pẹ̀lú ìpáyà Ọlọ́run lè fi ṣe láàrin ẹbí wọ́n dá yín mọ̀ pé olùpáyà Ọlọ́run ni yín wọ́n wá sọ wọn pé ẹwọ́n náà gbàdẹ̀ra lọ èrè tẹ́lẹ̀ wọn náà wọ́n fún gbogbo olùpáyà Ọlọ́run láti kìyàmọ̀ ni kò síbi tó fẹ́ sọ̀kalẹ̀ sí pé kì í ṣe ọgbà ìdẹ̀ra nínú paradise ni wọ́n lọ wọ́n náà pẹ̀lú ẹni tí ó ní ìpalẹ̀mọ́ fún ìpáyà Ọlọ́run ní 2026 tá fẹ́ wọnú rẹ̀ yìí pẹ̀lú ẹni tí ó ní ìpalẹ̀mọ́ fún tókítà ìbá ti ní ìpalẹ̀mọ́ fún ọjọ́ ń lọ àsìkò náà ń fásitì púpọ̀ kò sì dúró dẹnìkan kò sì sọ fún ẹ pé dé báyìí ló kù èyí tó kù tí ẹbí iná fẹ́ parí yìí tó kù bí ọjọ́ kan yìí bẹ́ẹ̀ làwọn kan tún wọlẹ̀ bẹ́ẹ̀ làwọn kan wọlẹ̀ wọ́n sin wọ́n torí náà wọ́n náà pẹ̀lú ẹni tí ó ti palẹ̀ mọ́ fún ìpáyà Ọlọ́run torí ọjọ́ alẹ́ rẹ̀ torí ọjọ́ ọ̀la rẹ̀ láfọ́ ọ̀jọ̀gbọ́n kan wá sọ wípé alayka bi taqwallahi fi sirri wal alani alayka bi taqwallahi fi sirri wal alani alayka bi taqwallahi ó ní ìpáyà Ọlọ́run ó dọwọ́ rẹ̀ fi sirri wal alani ìpáyà Ọlọ́run bá dọwọ́ rẹ̀ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ìwọ tó ń gbọ́ mi ìpáyà Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti ní gbangba
má páyà Ọlọ́run nìkan ní gbangba ká máa rí pé olùpáyà Ọlọ́run ni ẹ kò sì máa dára tí ò dá ní kọ̀rọ̀. عليك بتقوى الله fi sirri wal alan ẹ máa páyà Ọlọ́run gbogbo àyíká yìí tí ẹ bá ń bẹ ní kọ̀kọ̀ ni àti ní gbangba jẹ́ kó dẹ́ ẹ mọ̀ pé olùpáyà Ọlọ́run ni ẹ gbogbo tó bá ṣe ní kọ̀kọ̀ náà yóò padà fojú wọn níta gbangba ń jẹ́ kan. في السر والعلن gbogbo tó bá ṣe ní kọ̀rọ̀ á padà mọ̀ nígbà tó bá papòdà tán tó sí láyé mọ́ á máa rí fíìmù yẹn wò díẹ̀díẹ̀ والعلن nígbà tó bá tó wá débẹ̀ Ọlọ́run tán á wà padà wá gbogbo ẹ̀ pé aṣọ ni òpùwọ́ ni ẹ́ òun ṣe olùpáyà Ọlọ́run. وقلبك نقذف من الرجز wàdàwání wàkọ̀ọ́rùbùkà náà gbé fúnfún. من الرجز والدرن àbá ní wàkọ̀ọ́rùbùkà ọkàn rẹ tó pé kò sí ọ̀nà tí yẹn ní fi páyà Ọlọ́run ọba tọkàn yẹn bá ti mọ́ yóò di ìpáyà Ọlọ́run tọkàn rẹ bá ti mọ́ tó mọ́ tán sí àwọn aráalé rẹ ó mọ́ tán sí àwọn ẹbí rẹ ó mọ́ tán sára àdúgbò rẹ sí gbogbo mùsùlùmí kódà ẹlòmíín ṣàbòsí ẹ ó sì mọ̀ pé ó ń ṣàbòsí ẹ wọ́n sì ń ṣe dáadáa sí olùpáyà Ọlọ́run nù ẹlòmíín jẹ oúnjẹ lẹ́yìn ẹsẹ̀ wọ́n sì sọ fún ẹ pé lágbájá ń ṣe báyìí fún ẹ wọ́n sì ń ṣe bó ṣe mọ̀ nìyẹn ó sì wọ́n tiẹ̀ olùpáyà Ọlọ́run nù wọ́n lè ní yìí ṣàbòsí rẹ ó ń dààmú rẹ ó ṣe tó nẹ́tọ́ sí ẹ wọ́n rẹ̀ ká n tó ṣe fún mi yìí wàláhì tí wọ́n bá dá tèmi náà padà tèmi ó bu àyà ju tiẹ̀ lọ ó ṣe olùpáyà Ọlọ́run o ẹni tó jẹ́ olùpáyà Ọlọ́run ni yóò mójú kúrò yóò sì máa ṣe dáadáa tiẹ̀ lọ yóò sì máa bẹ Ọlọ́run máa jẹ kápọ̀ ọ̀tá ó kà mí ìwọ náà ní dákẹ́. olùpáyà wọn ló jẹ́ kí ọkàn ń má bí àwọn méjì sì kúrò ní gbogbo tí ń jẹ́ ẹ̀gbin kéékèèké àti ẹ̀gbin ńláńlá àbọ̀dọ̀ bá olùpáyà Ọlọ́run níbi àwọn ẹ̀gbin. من الرجز wà á dára ní àbọ̀dọ̀ bá olùpáyà Ọlọ́run níbi àwọn ẹ̀gbin gbogbo tí ń jẹ́ ẹ̀gbin ayé nítọ́lọ́run ní ká jìnnà sí olùpáyà Ọlọ́run gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ àbọ̀dọ̀ bá wọn ń bẹ̀ nítọ́lọ́run ní ká súnmọ́ làbọ̀dọ̀ máa bá wọn ń bẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìrìn rẹ̀ nínú ìṣe rẹ̀ àbọ̀dọ̀ máa rí ìpáyà Ọlọ́run bẹ̀ gbogbo tó bá ti jẹ́ olùpáyà Ọlọ́run bẹ̀ ní ó dẹni èrè lọ́dọ̀ Ọlọ́run o. gbogbo àwọn aṣíwájú wa ní Nàìjíríà lénìí wọn ń ṣe olùpáyà Ọlọ́run ni tó bá jẹ́ olùpáyà Ọlọ́run wọ́n máa ń wo tiwa mọ́ tiwọn bẹ́ẹ̀ ni wọ́n máa wo tiwa mọ́ tiwọn wọn ò ronú nípa àwọn tí wọ́n ti wà lórí síìtì yẹn káwọn tó débẹ̀ tó yẹ kí wọ́n ronú nípa àwọn tí wọ́n ń bẹ lórí síìtì yẹn káwọn tó débẹ̀ ni wọ́n páyà Ọlọ́run ẹnìkan ló ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹni tó wà ń bẹ̀ lánàá dà òun dà lónìí ó ti lọ. وقلبك نظيفه من الرجس والدوان وقلبك نظيفه من الرجس والدرن tó bá wọ́n ní pé ẹnìkan ló wà níbẹ̀ lánàá kò máa sí níbẹ̀ mọ́lẹ̀ ni wọ́n páyà Ọlọ́run ṣùgbọ́n bí níbi pé àwọn ò ní kú ń bẹ̀ láéláé ìyẹn náà fi ní àṣeyọrí òun ló débẹ̀ ní wọn tó ní àṣeyọrí nínú wọn kò sí. gbogbo àwa tá a jẹ́ aṣíwájú ẹ̀sìn náà tá a ń jẹ́ aṣíwájú ẹ̀sìn ẹja nípayà Ọlọ́run ọba tó bá ti ní ìpayà Ọlọ́run lórí tó bá gbélé ẹ lọ́wọ́ wọ́n pẹ̀lú tí ó máa di eré tó máa jèrè lọ́dọ̀ Ọlọ́run tó kọ́ Ọlọ́run máa já ìdí ẹ̀ lórí àwọn kan yìí Ọlọ́run máa já ìdí ẹ̀. torí náà gbogbo ẹni tó bá ti jẹ́ olùpayà Ọlọ́run nínú ayé kó fọkànbalẹ̀ yóò pẹ̀lú ẹni tí ó jèrè lọ́dọ̀ Ọlọ́run ọlọ́dàkùnjá pẹ̀lú ẹni tí ó jẹ́ ayáta kìyàmà fún alérè ayé jẹ fún alérè sàárè jẹ fún alérè àkìyàmà jẹ gbogbo iṣẹ́ tá a ṣe tá a fi dẹni èrè bẹ́ẹ̀ ọlọ́dàkùn fún wa ṣe gbogbo iṣẹ́ tá a ṣe tá a fi dẹni èrè ọlọ́dàkùn lé wa jìnnà kú ń bẹ́ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amina amina. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.